ẹ̀yin ènìyàn ẹ má jẹ́ ká máa ṣe sentiment, ẹ jẹ́ ká máa wà lórí òtítọ́, ẹ jẹ́ ká máa sọ reality. Kó tó di wípé a máa sọ̀rọ̀ lórí ṣé nǹkan tí wọ́n sọ ṣé ó dá kàbí kò dá, ṣé nǹkan tí K1 The Ultimate sọ ṣé ó dá kàbí kò dá. This is my question. Ẹ̀yin àfáà. Ẹ̀yin èèyàn wa, Ọba Solomon ó ti sọ̀rọ̀ yẹ́nkẹ́yẹ̀nkẹ́ sí àwọn àfáà tí ó lọ síbi ìpéjọpọ̀ tí K1 The Ultimate tí ó ṣe ò nípa ti òkú nípa òkú màmá rẹ̀ tí ó ṣe ó ti sọ̀rọ̀ sí wọn yẹ́nkẹ́yẹ̀nkẹ́ tí kúkú mọ̀ wípé awuyewuye yìí ló ti ń lọ sókè sódò lórí íńtánẹ́ẹ̀tì nípa bí K1 The Ultimate bí ó ṣe sọ̀rọ̀ sí àwọn àfáà tó sọ fún wọn wípé ó ní wọ́n lọ lanu kalẹ̀ ìjẹ́ ó yẹ kí K1 The Ultimate kí ó sọ̀rọ̀ báyìí, ṣùgbọ́n nínú fídíò yìí arákùnrin tí ẹ ń wò yìí tí a pè orúkọ rẹ̀ ní Ọba Solomon ó ti sọ̀rọ̀ yẹ́nkẹ́yẹ̀nkẹ́, ó sọ tinú rẹ̀ síta, ó sọ ní gbangba wípé àwọn àfáà ẹ ṣáà ní sùúrù kí ẹ wo fídíò náà ẹ ó gbọ́ nǹkan tí ó sọ. Lórí ọ̀rọ̀ tí K1 The Ultimate sọ fún àwọn àfáà, ẹ̀yin ènìyàn ẹ má jẹ́ ká máa ṣe sentiment, ẹ jẹ́ ká máa wà lórí òtítọ́, ẹ jẹ́ ká máa sọ reality. Kó tó di wípé a máa sọ̀rọ̀ lórí ṣé nǹkan tí wọ́n sọ ṣé ó dá kàbí kò dá, ṣé nǹkan tí K1 The Ultimate sọ ṣé ó dá kàbí kò dá. This is my question. Ẹ̀yin àfáà, ṣé ẹ̀yin ganu àbí ẹ ò ganu? Ṣé Wasiu Ayinde purọ́ mọ́ yín ni? Ṣé ẹ̀yin lọ ganu àbí ẹ ò ganu? Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ánsà yẹn ná kó tó di wípé a máa lọ sórí bóyá nǹkan tó ń sọ dá àbí kò dá. Ṣé wọ́n pè yín àbí ẹ ṣe mo gbọ́ mo yà? Ẹ jẹ́ ká kọ́kọ́ yanjú yẹn ná. Are you ganu? Ẹ̀yin àfáà, or you not ganu?